ọjọ́ aré mi tún ti pé mo fẹ́ kí pabambarì ó máa jábọ́ gbogbo ẹ̀yin alábẹ́ èèyàn mo tún gbára mi yọ àsìkò ọ̀rọ̀ tó mo fẹ́ wọ̀ fún yọ̀ọ̀yọ̀ kí n déwì ilẹ̀ adéọlá mi ọ̀wọ́n kí n máa wí ni àbí ó gbénú mi agogo ni mí mo fẹ́ ró kogókogó béèyàn fọ̀pá kagogo lójú kì í sọ̀rọ̀ èèyàn tó bá bẹ̀ mí lọ́wọ́ ewì òun ló fẹ́ fọ̀pá bọ̀ mí lójú ẹni fọ̀pá bọ̀ mí lójú olúwa rẹ̀ ló fẹ́ gbóhùn agogo ó yá Pablo máa gbọ́ àbí níbo ló ránṣẹ́ etí lọ ewì ọ̀hún bẹ̀lẹ́rẹ̀kẹ́ tó fi ṣe dàsákì ilé adéọlá ògúnsànyà lórí ewì ọ̀hún gbà lọ ká lọ kí ọlọ́jọ́ ìbí kó kú àṣeyẹ yèyé ọba lolú bó bá jí sáyé ó yẹ kí o kọrin ọpẹ́ oorun tẹ́ ọ sùn lálẹ́ àná bí ẹni ràjù lé ọ̀run ni ọ̀pọ̀ ló sunrú ẹ̀ tí wọ́n ti bódò lọ ẹ̀yin ará ẹ bá ní gbégbá ọpẹ́ kágbọ́n ṣẹ̀kẹ̀rẹ̀ fọ́mọ ọlọ́jọ́ ìbí ká tún sọ kọ̀ǹgọ́ sílù torí ẹni Èdùmàrè bá dá sí ó yẹ kó rántí ọjọ́ òṣè nǹkan ọjọ́ ayẹyẹ lọ́jọ́ tá a bí ni ẹ̀dá tó bá rántí ọjọ́ ìbí rẹ̀ kó sàmì àsìkò igi ọlá ti rúwé o aya ọmọ ọba adégoróyè first o tún parẹ́ mọ́ ọlọ́jọ́ ìbí tó wẹ̀ wàrà tán ó rí bíi màláìkà ọba tó dá wa adéọlá mi fojoojúmọ́ jẹ ayé ọba Èdùmàrè ló móríire kẹ́ olórí Kúnlé aya ọmọ ọba adégoróyè adéọlá mi o yeye sàn mí síre yeye ọba lolúwa àyànfẹ́ Kúnlé ọ̀kín láàrin àwọn obìnrin ó rẹwà lóbìnrin ó pinmirin ó kọ sísọ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n bí n bá fẹ́ rẹ̀ lóbìnrin wọn ò tún tọ́ná sílé mọ́ àmọ́ bí ọjọ́ ẹlẹ́rìn ìfẹ́ wàláì olúwa mi ń ṣe overtime níbi tó gbé ń ṣẹ̀dá ẹ̀ adéọlá mi o ọmọ ọlọ́jọ́ ìbí òní every 5th of July làyájọ́ ọjọ́ ìbí rẹ orí ojú ọpẹ́ láyé kó o gbélé ayé ṣe rere kó o dàgbàdàgbà kó o fọ̀pá rìn ọdọọdún ni láǹṣọ lógúnlógún ọdọọdún ni kàn ń so lọ́gbọ̀nlọ́gbọ̀n ọdún kan wà ní dé ká má ṣe rọ́mọ obì lórí àtẹ igba ọdún kan ni bówọlá wáìdù lókè ìwọ lọmọ wọ ní ìlú Ìdọ́wá Ìjẹ̀bú nílé Dàgbúrèwé ọmọọba Dàgbúrèwé tó tún lọ fẹ́ wọn nílé ọba adéọlá ọmọọba ní a tún lè pé adéọlá ayaba ní ó ṣọmọ Dàgbúrèwé ó ṣaya wọn nílé ọmọọba adégoróyè Ìjẹ̀bú ni ẹ́ ọmọ èrè ni wà ọmọ arójòjòyè ọmọ olówó joyè méjì pọ̀ òtòjò orí nǹkan kan ṣẹ́ ọmọ ọba rìn nílẹ̀ ilẹ̀ ń mì jìgìjìgì ọmọ alóhun tó yìnbó nílé ọmọ alágẹmọ òfin yọ̀wọ̀yọ̀wọ̀ ọmọ alágẹmọ 16 ìran bàbá rẹ̀ ni wọ́n ti náwó pépà kóyìnbó tó kówó dé òyìnbó kówó ọ̀hún dé tán lówó ọ̀hún pọ̀ sí i la ṣe ń gbé kékeré Ìjẹ̀bú owó ni àgbà Ìjẹ̀bú owó ni gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ ló lówó lọ́wọ́ Ìjẹ̀bú ni ẹ́ ọmọ èrè ni wà adéọlá o owó náà èní sí lọ lẹ́ẹ̀dẹ̀ rẹ ọmọ ọlọ́jọ́ ìbí ọ̀tá ń wá ṣùbù rẹ wọ́n lulẹ̀ wọ́n gbìyànjú lẹ́ẹ̀kejì wọ́n lulẹ̀ wọ́n tún tiraka lẹ́ẹ̀kẹta wọ́n lulẹ̀ wọ́n wá ń sunkún káàkiri adéọlá o sọ fún wọn wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ ẹkún kọ́ ẹgbẹ́ kínní ọ̀hún wá èmi ló kàn tí o bá wá ń gbọ́ kíkì yìí Pablo ló pọ̀ ọmọ alágbẹ̀dẹ ọmọ Awórintúnrinro kó kọrin ewì kí ọ èmi bá fọ tèmi léèbó wípé happy birthday to you. You survive another year. Although you are older, it's better than the alternative. Congratulations to you, my sister. Long life and prosperity. Ìgbà ọdún kan ní láṣẹ Èdùmàrè.